Ṣebí ẹrú ni gbogbo wa. À ń ṣẹrú sí Elédùmarè. Èèyàn lè jẹ́ ẹrú sí Allah, but the word Elédùmarè kò séèyàn tó jẹ́ ẹrú Elédùmarè. Bọ̀ tí bá máa rérè á ní ẹrú ń dúpẹ́. Àwọn mùsùlùmí ló máa sọ bẹ́ẹ̀. Ẹja wa jọ gbé sílà ká ìkànnì ṣé wọ́n nìkan mo ti fẹ́ bá sọ̀rọ̀. Ẹja jọ educate ara wa. Nílẹ̀ Yorùbá kí ni the word ẹrú yẹn mean? Ẹrú mean wípé èmi àti àjọ jẹ́ nǹkan kan náà. Ìwọ wá ní opportunity láti ní nǹkan tí mi ò ní bí owó. Ìwọ wá di ọmọ ọ̀dọ̀ fún èmi. Jọ ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́. Ṣé ìwọ àti Ọlọ́run jọ jẹ́ nǹkan kan náà tí Ọlọ́run wá kàn ní agbára jù ẹ lọ? Rárá. Rárá. So, you are not in a place to be a slave to Almighty Elédùmarè. Òun ṣe ẹrú sí Elédùmarè. Nǹkan tí èèyàn bá jẹ́ ẹrú, èèyàn ní ẹrú. Nǹkan tó bá ti lè wàrántì èèyàn kò ní ẹrú. Ẹ wá ń sọ pé Ọlọ́run náà tún ní ẹrú. So èmi tí mo bá ní ẹrú, mo lè compete pẹ̀lú Allah nìyẹn náà. But Yorùbá ò ní ẹ̀fà sọ wípé ẹrú làwọn ẹ̀dá tí Elédùmarè dá ní èèyàn tí Elédùmarè dá lọ́ máa pera wọn. Ó máa pera wọn ní ẹ̀dá tí Elédùmarè dá. Ilẹ̀ Yorùbá ò ní ẹ̀fà pera wọn ní ẹrú Allah àbí ẹrú Elédùmarè àbí ẹrú Jehovah. Ẹ̀dá tí Elédùmarè dá because creature ni wọ́n, nǹkan tí Ọlọ́run dá tó fọwọ́ ẹ̀dá. Ṣé gbogbo ìwà yìí ìwọ lè pe o lè pe èèyàn ẹgbẹ́ ní ẹ̀dá tó dá? Rárá o, mi lè tó tó láti dá yín. O lè pe but o lè pe èèyàn lẹ́rú ẹ but o ò lè pe èèyàn ní ẹ̀dá nítorí ìwọ kọ́ ló create ẹ̀. Torí pé Yorùbá ní ó ní òye ju àwọn ẹ̀sìn tó lọ gbé wáyé lọ. Tí akéde máa ń sọ̀rọ̀ mo mọ fact. Religion ṣó ló yé mi gidi gan. Kò sí àlùdí àti àpàdé tó sí inú ẹ̀ tí mo ní fi máa. So ní ìsìn àkínṣe. Àti ọmọ Ọlọ́run o torí tó bá pẹ́ tó bá yá ọmọ máa ń di bàbá àtọjọ́ tó ti bí wọ tí bàbá dábì ẹ ti kú ṣùgbọ́n kó dọ́lọ́run.